àgbà nítorí àdán ọmọdé nítorí ẹyẹkẹyẹ àgbà mi wà níyẹ̀wò ó sàn jù aláìní rárá lọ àgbà. ọmọ ọbọ gangan nìyí torí pé oríṣiríṣi ìlú làwọn èèyàn ń sọ pé ẹ ti wá á ti wà pẹ̀lú yín báyìí ọmọ ọbọ gangan ní jẹ́bi tí bàbá yín gangan ti wà ẹ jẹ́ kàn ara ilé kọ́mọ sọ. wọ́n ní ọmọ àlè nìyàn nífọwọ́ òṣètọ́ka lu bàbá ẹ̀ ọmọ buhari ni mí buhari ní ìfẹ́lódùn local government so but tó wà ń bẹ̀ ni pé òòró nílé kọ̀tún ni wọ́n bí mi sí. ibẹ̀ lọ bí yín sí. so mo ṣáà wà káàkiri orígun gbóònà ni because ìyá bàbá mi ọmọ ètìtì ni òun ló rí létí lóru àfidòrò so ìjọmọ òru wà ní ìlú ìyá mi bàbá tó bí ìyá mi àti ìyá tó bí bàbá mi ìjọmọ òru ni àmọ́ ibẹ̀ ni mo wá gbé ìjọmọ òru ni mo gbé láti kékeré mo fi dàgbà nǹkan máa ń lọ sí buhari ni títí dìsìn so ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fi ń wò pé bóyá báyìí ni bó ṣe rí nìyẹn. bàbá ọmọ òkè yá àpò ní iṣẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀. àmọ́ mo kì í yàpò dáadáa ní ajílò ní abọ́lárẹ́ ní ọbẹ̀ rájà ní àwọn awolade. ẹ ṣe sàn ní títí ará àgbo náà ẹ ṣe bàbá mi. àkọ́kọ́ náà tó kúrò ní ìjọmọ òru àti jíwéré ṣe gbogbo ẹ̀ pẹ̀lú gbogbo táìmù àwẹ̀ yẹn àti ọ̀parun la máa ń lò ń gbà náà. ọ̀parun. táwọn ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ tẹ̀lé wa báyìí wọ́n á lu gas lab tẹ̀lé wa lẹ́yìn ní alẹ́ yẹn a máa jí gbogbo àwọn bàbá káàkiri pé sàrí ti tó wẹ́rẹ́wẹ́rẹ́ títí ó di pé ọdún kan báyìí àwẹ̀ kan lọ ó sì di pé àwọn máàkánní fẹ́ ṣe ìyàwó náà bá ní ṣé àlèwà ṣeré fáwọn fún ìyàwó tí wọ́n fẹ́ ṣe ni àní wéré là ń sọ ní ká wá ṣe é wàṣà ṣe kóra wa jọ pé àwọn oníṣàkárà oníkẹ́ni ṣe àmàlẹ́jì gbogbo ẹ̀ abẹ́rẹ́ títí tó fi di pé àwa sọ di ìlú gidi wíwẹ́ pé tó bá fẹ́ ṣe ìyàwó ń gbà yẹn wọ́n máa ń dù wá ni pé Alhaji ni wọ́n máa ṣe eré mi ìyàwó mi o gbogbo àwọn àgbẹ̀ wọ́n ti darúgbó sínú ní wà láyé tí ò sí mọ́ lọ́hùn kó fọ̀nà kan so ìgbà yẹn tó bá fẹ́ pè wá léré olùkàkù mọ́ sáré kò tètè san ẹ̀jẹ̀ ni because ẹ̀jẹ̀ yẹn òbí gbàjá fìlà àwọn dẹ gòngòrò yẹn ẹ̀kún ẹ̀ pẹ̀lú kọ̀ọ̀kan wọ́n fi wá bùkù nígbà yẹn èrè pé ìyàwó tèmi kojú àlàmísì báyìí o bàbá ti gbà yẹn a lè gba eré mi ní ìṣọjọ́ yẹn mọ́ so àbàtà náà fìlà kan náà nǹkan ọmọ àgbẹ̀rún gbé wá ẹnìyẹn ti san owó nìyẹn ó ti pè wá lérè nìyẹn so bí ó ṣe bẹ̀rẹ̀ wẹ́wẹ́rẹ́ nìyẹn tó wá dípò àwọn ṣe nílé ní àwọn tó tún jẹ́ ẹ̀gbọ́n wa tó wà lẹ́kọ̀ọ́ wọ́n wálé wọ́n wò pé ní ìjọmọ òru náà ni bẹ̀bẹ̀ tí ń lọ báyìí. wọ́n á pè àwọn ẹgbẹ́ kan lẹ́gbẹ́ arówóṣayé wọ́n jẹ́ ẹgbẹ́ fáwà ẹgbẹ́ tiwa tèmi wà ẹgbẹ́ ìmọ́lẹ̀ ànábì ló ń jẹ́ àwọn arówóṣayé yẹn wá pè mí pé tí mo bá gbé kíní dẹ́kọ̀ọ́ pé á lè gba yìí o pé wọ́n bá ṣáà ṣe arrangement ọlọ́run kò fọ̀rọ̀ kọ́ pọ̀lọpọ̀ nínú àwọn ẹgbẹ́ arówóṣayé náà wọ́n ṣáà ṣàṣàrò bá ló dá pé táwọn bá nìkan kan ṣe àwọn gbé mi wọ Èkó. ẹ ń dẹ́kọ̀ rárá nígbà yẹn. kí ìdẹ́kọ̀ rí so wọ́n á gbé mi wọ Èkó ńgbà náà Àríṣekọ́lá ló ṣènáwó ọjọ́ náà. Àríṣekọ́lá kan náà. ẹ̀ náà orúkọ ẹ̀ lórúkọ Àríṣekọ́lá ti jọ mọ́ Àríbíkọ́fà ni. Àríbíkọ́fà. àwọn aláṣọ di Àríṣekọ́lá so ó tó bá ti bẹ̀rẹ̀ níbo yìí di pé ọmọjọ mòró bá fẹ́ ṣe kọ́mọ lẹ́kọ̀ọ́ bá fẹ́ ṣe kinní kan tí wọ́n bá fẹ́ ṣòkú ní Àgbà ní ìlú Òkè Raji ni o wọ́n fẹ́ ṣe bá ti bẹ̀rẹ̀ wẹ́wẹ́rẹ́ nìyẹn.
ṣe bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù lọ́dọ̀ olúmọ rẹ́kọ̀dù so mo ti ń súnmọ́ bàbá kó tó dìgbà yẹn o tí wọ́n bá wá ṣeré ní Kwara màá lọ jókòó tì wọ́n wọ́n pé wọ́n ti mọ̀ mí tá a bá tún wà lẹ́kọ̀ọ́ kódà tí wọ́n bá wá ṣeré ní Dòsùnmú lẹ́kọ̀ọ́ mẹ́rin ayé àwọn olówó gúsọ̀ ọ̀dọ̀ bàbá ni màá jókòó ìgbà kan báyìí tí bàbá tiẹ̀ wá tí wọ́n wá ń pè lọ́wọ́ tí instrument tí wọ́n yọnu tí wọ́n wá rí àwọn speaker kan wà ráyè dáhùn mọ́ àwọn speaker system ti rà ń gbé ọ̀rọ̀ gírì lẹ́kọ̀ọ́ ńgbà yẹn àwọn speaker tí wà nílé mọ́ ní ká yan àwọn kankan lọ tẹ̀lé mi wọ́n lọ kó speaker méjì fún wọn àdìgbà yẹn bàbá ti bẹ̀rẹ̀ sí like mi tó yẹ pé mo máa ń lọ bá wọn ní ṣọ́ọ̀bù wọn lébùté mẹ́ta. bàbá ní ṣọ́ọ̀bù lébùté mẹ́ta. àwọn ta rẹ́kọ̀dù ń bẹ̀. ìyẹn bàbá rún náà ṣọlá. bẹ́ẹ̀ ni so àwọn máa wá ìyàwó wọn ló wà ní ṣọ́ọ̀bù so kàní náà sì ń lọ skul gbà yẹn so tàbá ó máa ń wá láti Jẹ̀bú ni èmi á ti mọ̀ wọ́n ń pe dráfà kan ní Àyìnlá ló ń wá bàbá tí wọ́n bá ti di pé báwo ni bàbá máa wá sí Èkó láti Jẹ̀bú àárín bàbá wà lẹ́kọ̀ọ́ ó lè jẹ́ gbogbo mọ́tò wá sí Island màá rò pé ó dá o màá lọ kí bàbá mo ṣáà ti wọlé sí bàbá lára ni bí ẹnìkan tó pa mí lẹ́rìn àti mo ṣe interview ní Fàájì FM mo wá ṣàlàyé pé rẹ́kọ̀tà kọ́ ṣe pé àwọn èèyàn pé wọn àti ìmọ̀ wá àwọn bá ẹlòmíì bá ní ó tíráì o lọ múra sí dáadáa o kankan láàfún ẹ ṣe o àdẹ̀parí program nìkan bá pè mí pé ṣé mi la lọmọ wúrà bí pé mo máa ń kó rẹ́kọ̀dù sábẹ́ agbádá káàkiri Ọ̀tà mo ní ọ̀rọ̀ tèmi kọ́ yẹn o ìgbà tí wọn bá ṣe bẹ̀rẹ̀ kan yóò máa polówó ẹ̀ náà ni. bẹ́ẹ̀ ni káàkiri. For example chief obi commander wọ́n ṣáà láwọn ti fẹ́ ṣẹ̀rìn láti kí wọ́n ti ń pè lọ sí Island láti wọ́n láti akọ́kọ̀ àti ẹ̀nà náà ti lọ sí kíní ni tí wọ́n kọ́jà náà fi lè lọ bá àwọn dẹ́kà ní Island ní ọ́fíìsì wọn kó tó di pé àwọn rí ìbẹ̀wọ̀ so oníkálùkù máa kọ́ ṣọ́ọ̀gù kó tó wà òkè náà ni so gbogbo wàhálà mo ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wàhálà mi ò já sí lásán so inú ṣe orin yìí mo dúpẹ́ mo ti kọ́lé mo fẹ́yàwó mo bímọ mo dẹ̀ ti bẹ̀rẹ̀ sí lo mọ́tò láti 1975 ní gbogbo ìlú Èkó pátá tó fi dé èbúté mẹ́ta títí wá pọ́ngbọ̀n gbogbo yín ni mo kí ẹ kú ìfẹ́ Àlàbí owó ní kókó ọjọ́ ọ̀hún rèé o gbogbo ẹ̀yin Mùṣín gbé Mùṣín rí ẹ̀yin Sùúrùlérè ẹ ṣé mo dúpẹ́ Àlàbí ìjọ ọ̀hún rèé o làbáríkà ọmọ bíléwù mọ́. àgbà nítorí àdán ọmọdé nítorí ẹyẹkẹyẹ àgbà níwà níyẹ̀wò ó sàn jù aláìní rárá lọ àgbà.